Marhaba bikum ya Ramadan. Marhaba bika ya Ramadan. Marhaba bika ya Ramadan. Marhaba bika ya Ramadan. Máa wọlé máa rọra oṣù Ramadan. Máa wọlé máa rọra oṣù Ramadan. Oṣù alápọ̀nlé oṣù ìdẹ̀ra. Máa wọlé máa rọra oṣù Ramadan. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Akírawa ní kì í tọ́lá, ní kì í tọ́lá. Ní kì í tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam láàmà kírawa lọ́jọ́ gbíndé àlùkìyámà pé salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum salam wa rahmatulahi ta'ala wa barakatuh. Ẹ ṣeun, àdúgbò olólùfẹ́ ìkànnì Jígí Alára káàbọ̀ sórí ètò yín ètò wa Wáàsí Àwẹ̀. Bí bá ṣe ń bẹ̀rẹ̀ Ramadan tọdún yìí, eléyìí tí ó ṣe déédéé ọdún 1446 nínú oṣù ojú ọ̀run 1446 AH náà la fi sọ wípé alhamdulilayi rabbil alamin ọba tó ní kí Ramadan ọdún yìí kó tún bá wa nínú àlàáfíà. Àdúrà wa ni pé eléyìí kò ní jẹ́ ọkọ̀ tó kù fún wa lókè ìpẹ́ níjà Muhammad Rasulullah. Selimot Abioye ayaba mi gbéṣẹ́ lórúkọ tí mi jẹ́ lọ́jọ́ tòní aláàjì wa àfáà wa sheik wa wọ́n ti wà ní ẹ̀gbẹ́ mi níbẹ̀ ṣé mò wọ́n látàárọ̀. Àwọn ni wọ́n mọ̀ bá wa fi ìmọ̀ tọ́lọ́wọ́ bá mi tó fi jíǹkí wọn tí wọ́n fi mọ̀ bá wa ṣe wáàsí tí wọ́n bá wa tan ìmọ́lẹ̀ sáwọn ohun tí a máa béèrè lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹ má wá gbàgbé tó bá lóhunkóhun tẹ́ fẹ́ bi wá tàbó lámọ̀ràn kan tẹ́ fẹ́ gbà wá tàbó níbèrè tẹ́ fẹ́ bi àwọn àfáà wa comment section nìyẹn ẹ máa tẹ̀ sójú ẹ máa like kẹ́ mọ̀ pín káàkiri. Aláàjì wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi látàárọ̀ orúkọ wọn náà ni Aláàjì Sheikh Kamaldeen Ahmad Tijani. Àwọn ni Naibul Imam tìjọ Gaji Central Mosque tìlú Òṣogbo. Aláàjì wa salamu alaikum. Wa alaykum salam wa rahmatulahi ta'ala wa barakatuh. Ẹ bá wa kí gbogbo àwọn èèyàn wa jákèjádò àgbáláyé ni wọ́n ti wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí pé a kú Ramadan tọdún yìí tó tún kò bá wa lókè pẹ̀. Ọlọ́run mà ṣe àdúpẹ́ o. Alhamdulillah. Bushra lana ya ummatal islami fi shahrina ramadana ya ikhwani. Shahru tuqa shahru salamati ya akhi. دم بالعبادة دائما إخواني. أيها الأمة الإسلامية في جميع الأركان السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Akí gbogbo Mùsùlùmí pé a kú oríire, a kú àmójúbà o. Bàbá máa dá wákà kan, bàbá Ìmáàmù Gaji Tàná kọ́kọ́ ọlọ́mọ́sà bá mi foríjì wọ́n. Allahumma àmín. Tí wọ́n jẹ́ Ìmáàmù Ahmad Tijani Abẹ́fẹ́ Ajíkanre ọlọ́mbà kẹ́ wọn. Àmín ya Allah. Nínú àwọn wákàtí wọn máa dá wọn ní àkọ́kọ́ Ramadan ìkẹni àárín Ramadan foríjì ní ìgbẹ̀yìn Ramadan àsórí ìlòyè. A máa sọ pé àṣẹrú dọ́mọ, àwọn akú máa sọ pé ìgbẹ̀yìn Ramadan àsórí ire. Ajẹ́pá bá ti ṣẹrú dọ́mọ àti sórí ire náà nìyẹn. Àdúpẹ́ pé ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ Ramadan láti al-awahilul ashura number 1 láti 1 to 10 àkọ́kọ́ oríire àkọ́kọ́ nù pé oṣù yẹn bá wa láyé. Tí báyìí ti ń bọ̀ wá bẹ́yẹn gbogbo ayé ni ó máa rọ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ gbogbo àwọn màláíkà inú wọn máa dùn wọ́n máa kí gbogbo apẹ́ ẹ̀pọ̀n kú oríire o. Ta lẹni tí ń wọ́ oríire Ọlọ́run ní ká béèrè ó yá máa gbà oríire ti dé. Ta lẹni tí ń wá dùnnú ẹ béèrè fún àsìkò gbígbàdúrà ti tó àdúrà ẹnìkọ̀ọ̀kan sì máa gbà. Ẹ̀yin ẹ lọ dé gbogbo àwọn ṣàyátìn ẹ gbé wọn dé. A kí gbogbo mùsùlùmí káàkiri àgbáyé èyí tá a bẹ̀rẹ̀ yín pẹ̀lú ògo Ọlọ́run kò ní parí lẹ́yìn wa. Àmín. Àjọyọ̀ rẹ̀ pẹ̀lú ìdùnnú. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín. Ẹ ṣé gan Aláàjì wa. Ó dá àkòrí tí a fẹ́ gbéyẹ̀wò lónìí tí ẹ ó bá wa ṣe wá sílé lórí òun náà ni the significant spiritual of fasting. Eléyìí tí ó jẹ́ ipa àti pàtàkì àwẹ̀
nínú ẹ̀mí báwo ni ààwẹ̀ ṣe lè mú wa súnmọ́ Ọlọ́run sí tó yóò jẹ́ ká mọ Ọlọ́run ní ọ̀kan ṣoṣo. mo kí olóòtú Ṣeun. alájà wa Wùmí Àrà, Ọlọ́run ò ní da ọ̀rọ̀ tí yín náà rú. Allahumma amin. àjọkù oríire oṣù náà, Ọlọ́run jẹ́ Alhamdulillah. ká jọ jálẹ̀ pẹ̀lú ìdùnnú. Àmín. àbárúkọ Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Àmín. tá a máa ń sọ̀rọ̀ significance, nígbà tá a máa ń sọ importance ni, lóòótọ́ ní ìyàtọ̀ díẹ̀ lè wà láàrin significance tàbí ká àti benefit, but méjèèjì wọnú ara wọn lọ́pọ̀lọpọ̀ gbà. Nínú àwọn tá a pè ní nígbà tá a bá ń sọ pé kí ni importance, a fẹ́ sọ pé kí ló sọ di ọ̀ranyàn fún wa tó fi di pé ká tiẹ̀ gba àwẹ̀ yẹn gan. Àwọn kí la rí, àwọn nǹkan wo ni a dìmú tá a lè pé yes ó jẹ́ ẹ̀rí tó sọ fún wa pé ká máa gbà lọ. Under yẹn la fi significance, ṣùgbọ́n nígbà míì yóò mọ jáwọ́ abẹ́ ní tá à ń pè ní benefit, àǹfààní tó wà ń bẹ̀. tó bí nǹkan ọ̀bá láǹfààní kí là ń kúkú gbà fún. So tá a bá wọnú àyà Quran tọ́lọ́run tó dá wa fúnra wa ní Quran chapter 2 verse 183, tọ́lọ́run fi sọ pé bismillahi rahman rahim kutiba alaykumus siyam kama ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Tá bá wo bó ṣe rí under mo ṣe sọ yìí, significance ẹ̀ ti wà ń bẹ̀. Ọlọ́run ṣe lófin ni. Àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ ká mọ̀ pé ó ṣe pàtàkì ó ní kí ni pé òfin Ọlọ́run fúnra rẹ̀ ló sọ. Kí wá sẹ́yìn nìkan o, kódà ànábì bá láyé ni. Náfi ní kutiba alaykumus siyam. Àti kutiba ní forídọ̀ nítumọ̀ rẹ̀. Lọ́dọ̀ àwọn oníkéwà lùlúgà, wọ́n ní forídọ̀ alaykumus siyam, kutiba alaykumus siyam. Asọ́dọ̀ ọ̀nà yẹn fún kama kutiba alal ladhina min qablikum. Kí wá sẹ́yìn nìkan, kódà kẹ́yìn ẹ̀yin ìjọ yóò tó dé, àwọn tó ṣáájú yín náà wọ́n ti ṣe ṣáájú. Ọlọ́run wa ní tá a bá wá gbá àwọn náà bá ṣe láàṣọ́dọ̀ ìrọ̀dọ̀ràn yẹn, kí ni nǹkan tá a fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ mẹ́ tàbí tá a fẹ́ mú lára rẹ̀ gan tá a fi ní kẹ́ṣe la'allakum tattaqun. A kàn fẹ́ fi wo ìpayà Ọlọ́run tí ń bẹ nínú ayé yín náà la fi ní kí ẹ ṣe. So àkọ́kọ́ nù significance ẹ̀ ni pé Ọlọ́run fúnra rẹ̀ ló kọ́ sí lófin. Ntọ́lọ́run báyìí ti ṣe lófin, dandan ni ká mú ṣe. Ẹlẹ́ẹ̀kejì wá ni wípé a tún wá bá nínú àdísì tànábì Muhammad fúnra rẹ̀, ànábì fúnra rẹ̀ practically ànábì náà ṣe. Èyí ṣe pé ó kàn kọ́ wa ní ẹ̀kọ́ pé ẹ lọ ṣe nǹkan yìí, òun wá bá wa ṣe ń bẹ̀, òun gangan ṣe, òun náà láàṣírí, òun ló tún wá fi gbogbo ìlànà. Kódà bàbá gbọ́ nǹkan nínú Quran, Ọlọ́run máa ń jẹ ọ̀rọ̀ kù fún ànábì. Ànábì ni wàá sọ fún pé àkókò bẹ̀rẹ̀ ṣíṣe rẹ̀, ìgbà tánábì bẹ̀rẹ̀ gbígbà rẹ̀, ìgbà tánábì parí gbígbà rẹ̀ sí, ìgbà tí a sínú, ìgbà tá a jẹ sààrì, ànábì ló wá sí. Ìyẹn ni practical tàrí lára ànábì. Nígbà ànábì bá wá ṣe, tọ́lọ́run sì ti ṣe tó pa lóyún tó pa àṣẹ rẹ̀ fún wa, kí láà sọ pé àní ṣe sí dandan nìyẹn. So Ọlọ́run wa tún ní la'allakum tattaqun. Ọ̀rọ̀ pọ̀ lábẹ́ rẹ̀ púpọ̀, kẹ́ ẹ lè bá bẹ̀rù Ọlọ́run ni. Àṣé nínú nǹkan tí Ọlọ́run pilẹ̀ fẹ́ tó ń refine ayé yẹn, nǹkan tí ń tún ayé ẹ̀dá ṣe, ọ̀kan làwẹ̀. Tá a bá nígbàgbé, ànábì ní buniyal islam ala khamsin. Òpó márùn-ún Ọlọ́run gbé kalẹ̀ fún gbogbo Islam tó yẹ pé ní ó dàbí àrò, gẹ́gẹ́ bí wọ́n ní àrò mẹ́ta là ń ní. Bó bá ti ń di mẹ́rin àti ẹ̀gbọ́yùn àìsábà gbọ́yùn àwa la tún fi kún nípìnlẹ̀. Àwọn bàbá àwọn màmá wa tí í ṣe àrò mẹ́ta ni wọ́n ní àrò mẹ́ta ìdọ̀bẹ̀nù. Báàrò ṣe wá rí yẹn tẹ́ ẹ bá yẹ ẹyọ kan kú ńbẹ̀, ń tẹ́ ẹ gbélé náà yẹn ó ti bàjẹ́ tàbí ká pé nǹkan yẹn ti yí dànù. Bẹ́ẹ̀ náà ní Islam, òpó márùn tó wá gbé dání yẹn o, òpó yẹn márààrún yẹn nínú àwọn tó jẹ́ key one, òun náà ni ààwẹ̀ Ramadan. Ààwẹ̀ pọ̀, ṣùgbọ́n Ramadan náà yìí Ọlọ́run rí i pé odidi oṣù 12. Odidi oṣù 12 yẹn tá a fún yín, mo wá fún yín, ẹ fi dá ogun ara tó bá wù. Ṣùgbọ́n ẹja wa náà ti ẹ̀ fi kan wo bẹ́ẹ̀ sí rí. Ọlọ́run wá fi kan bá a bá rìnrìn àjò tó wà lọ, tá a bá ti yẹn jẹ́ lọ, tá a lu jìbìtì, tá a jayé lọ bí tó wá wù wá, níbo tá a fi rántí Ọlọ́run tó bá ti dóṣù kan yìí, ó yẹ jẹ́ kí n wò bí báyìí ti ẹ̀bẹ̀rù èmi Ọlọ́run kí n fosù kan dẹ́yìn wò. Ọlọ́run wá sọ̀sù kan ọ̀hún,
ó wá ṣe ní oṣù tó jẹ́ pé ní olówó rí yẹlẹ̀ kò sí irú tẹ́wù kẹ́ lè fẹ́ ṣe láyé kì í ṣe tá a máa gbé ní kọ́ńtrátì fún yàn dáa èmi ò ní lè gbà ó tó bá yẹ pé lọ́nà bá ń gbé lẹ̀ fún wa ní kọ́ńtrátì bẹ́ẹ̀ lọ́dọọdún ni tálíkà míì náà ti dolówó torí ìlà máa fi àwa sọ di source of income ara wa ṣùgbọ́n lọ́ni ìwọ olówó gbogbo tó wù kó lè ní láyé kọ́ fi máa gbádùn kọ́ máa jẹ kọ́ máa mu èmi wọ́n náà da oṣù kan ìgbà kan náà là bẹ̀rẹ̀ sí kì í ṣe tá a pè tí wọ́n bá gba tiẹ̀ tán o wọ́n bá ń bẹ̀rẹ̀ tèmi náà rárá we start at the same time tá a bá sì parí àjọ parí nígbà kan náà táìmù tá a bẹ̀rẹ̀ tá a jẹsàrì iná lólówó jẹsàrì káàkiri àgbáyé táìmù tá a sínú náà lájọ sínú so kò ṣọ́ ọ̀lẹ̀ fẹ́ ní kankan Ọlọ́run ó fẹ́ kí wọ́n náà fíìlì kankan àkọ́kọ́ náà ó fẹ́ wo gbá àwọn tí ó tiẹ̀ wà nípa àwọn kan bẹ tó yẹ pé ní ṣé bí oṣù kan péré la ní kẹfílẹ̀ àwọn kan bẹ tó yẹ pé ní láàrin ọdún ní tí wọ́n tiẹ̀ fi ń rí gbádùn nínú ayé ó kéré gan wọ́n sá da ayé wọn dá lọ́lọ́run lọ tó bá tún wá tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ ó tún wá ní òsì tàbí kí wọ́n tún máa wò pé ìwọ ò lè ṣiṣẹ́ ni tẹ́ bá gbọ́rọ̀ lẹ́nu olówó mi yóò ti wò pé ó yá wo agbára tó ló ń fi ṣe ṣùgbọ́n Ọlọ́run ní ìwọ fíìlì ebi yẹn kébi ó tiẹ̀ pọ̀ alára yí wákàtí tá a fi ń sínú àbí tá a fi jẹsà tá a fi gbà ọ̀nà kébi wọ́n náà fíìlẹ̀ tó bá ti wá fíìlẹ̀ wá wo bí ṣe tálíkà bá ní ìtì ìjẹun látàná ìtì ìjẹun láti jẹ̀ka wo lọ́lọ́run fi ní kò ṣeé gbé fún yàn practical ni so ṣùgbọ́n ládàkún tátàkùn tó wá wí yìí nínú òpó márààrún a ní mẹ́rin tó jẹ́ pé practical ni wọ́n òun náà ni irun kíkí a practicalize gbogbo ayé ní orí ààwẹ̀ gbígbà a máa gba gbogbo ayé orí pé ẹwọ ìrọ́ kẹ̀kẹ́ rẹ lásán ti rí ó ti milẹ̀ kò sí irú ẹ̀sìn téèyàn máa sìn lágbàáyé oṣù yẹn ọtí ẹ̀ kọ́kọ́ bu ọwọ́ fún inú èèyàn ó dùn bẹ́ẹ̀ yà ń ta ń jẹ ń gbòòrò ń ta ń jẹ lásán ni àwọn gan máa pa àwọn ọ̀tà tó bá ti dinú Ramadan àwọn Christian gan níbi ohun ti ẹ̀ lálùbá kódà wọ́n tún ti jàgbà máa mùsùlùmí lọ toró oṣù sàrà ni oṣù wáàsí ni oṣù ẹ̀mọ̀ tó Kùránì ni ó wá jẹ́ pé àwọn mùsùlùmí wa gan lẹ́lòmíì tó tún lówó lọ́gàn òtún wá fẹ́ mọ iyì rẹ̀ tún àwọn tá a jẹ́ Christian ni a máa ra míìkì bù wa nínú àwẹ̀ ó mọ iyì ẹ̀ yóò máa ra míìkì fáwọn afá yóò máa ra ráìsì wá fún yín Ọlọ́run ló mọ irú àwa yìí nìṣẹ́ Ọlọ́run ló mọ iye nǹkan Christian tá à ń jẹ tó ìpínlẹ̀ àwọn ni wọ́n gbé wá láti fi rárá láì kẹ́ ẹ lè mọ̀ pé àlùbáríkà wà ní oṣù Ramadan púpọ̀ so tẹ́ ẹ bá wá wo mẹ́rẹ̀ẹ̀rin tí mo wí a lọ sí mọ́kà ní practical ni a gbàwẹ̀ ní a yọ sàkà ní practical ni nǹkan iyọ̀ kan tó wá kó gbogbo ẹ̀ tó jẹ́ the heart of all the pillars òun ni tààlà kọ̀ọ̀kan tá à ń pè ní al-imanu billah so ti ń sìn ká nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ká sì gbà pé Ànábì Muhammad òjíṣẹ́ Ọlọ́run so ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá wá fẹ́ kírun ẹyọ̀ kan yẹn ló jẹ́ ẹ̀mí gbogbo ẹ̀ tá a bá ń kọ́ ọmọ ní class a wá ya àwòrán yẹn báyìí a sàkó àárín a wá kọ al-iman sáàrin a wá fà yòókù lẹ́kẹ̀ẹ́ ká sí lábẹ́rẹ́ pé àwọn yòókù ń revolve round yẹn ni wọ́n yípo rẹ̀ ni ó túmọ̀ sí pé èyíkéyìí nínú gbogbo ẹ̀ pupa wátábẹ́ yẹn ìrun kíkí ni o àwẹ̀ ni o sàkáàtì ni o hajj ni o tí tààrin bá ti yọ kúrò ńbẹ̀ orí òfo ni gbogbo ẹ̀ á bọ́ sí tátàkùnà tọ́lọ́run fẹ́ kó ṣe nìyẹn ìmọ̀ ni ẹ gbọ́dọ̀ rọ̀ mọ́ ń kírun lọ́wọ́ nígbà tó bá ti ń kírun lọ́wọ́ tó bá gbé lọ́run bá ń kí bó ṣe kọ́ kí lóòótọ́ ọ̀ lè gbúrò ń fùfù tí ń kọjá ọ̀ lè gbúrò pé mo gbẹ́ bàkalẹ̀ ẹran fẹ́ jẹ́ torí pé ọtí wo pé ọ̀rìnà rẹ bà mọ́ ọ̀rìnà rí nǹkan kan mọ́ ọba tó dá ọ lòún rìnà rí ngbà náà ló jẹ́ kí Ọlọ́run sọ nínú Kùránì pé as-salatu tanha anil fahsha'i wal munkar tó bá ń kírun ó yẹ kó lè gba gbogbo àbàjẹ́ ayé sọnù wọ́n ti expect pé ìtàlákọ̀ọ́kọ́ yẹn tó bá kún gbogbo tó bá fẹ́ ṣe làálàkún tàtàkùnà ìpayà Ọlọ́run tó ti wà ń bẹ̀ tó fi dúró tó ń kírun ìpayà Ọlọ́run tó wà ń bẹ̀ tó yín wọ́n fi ní ọgbà àwẹ̀ èèyàn ò tẹ̀lé ọ lẹ́yìn ò sì lọ yọ omi mu ẹnìkan ò tẹ̀lé ọ lẹ́yìn agbára àti bá obìnrin bí àìmọye sùn ó sì wà fún ọ ó sì láǹfààní ẹ̀ ó tún lówó lọ́tọ̀ fi lè ṣe fún rẹ̀ wá pa ìgbọ́dọ̀ dán o fún rẹ̀ lọ wá kó rẹ̀ ní ìjàgùn ìtàkùnà yẹn ìmánì tàkọ́kọ́ náà I believe that there is no other God beside Allah kò sọ́ba mi lẹ́yìn Ọlọ́run àti pé Ànábì Muhammad òjíṣẹ́ rẹ̀ ni tí ìgbàgbọ́ tí n tá ń pè ní ìbẹ̀rù Ọlọ́run ó ti so mọ́ yẹn kò wá ní jẹ́ kó o lè súnmọ́ pé tó bẹ́ẹ̀ ìwọ nìkan lọ wà nínú ilé oúnjẹ tó dá wà nínú ilé ẹran wà níbẹ̀ ó ní búrẹ́dì tó ó ní búrẹ́dì ó ní àmàlà tó ti rò kalẹ̀ wọn wá bí ọ̀dà láti bùjẹ láàrin ọ̀sán lálàfo táìmù lálàkún tàtàkù ọwọ́ yẹn nìkan ó ti tó nǹkan tó yẹ pé ní Ọlọ́run fúnra rẹ̀ gan-an ó ní kódà gbogbo tó wù ká ẹ máa ṣe láì mọ iye ọjọ́ tó kù èmi Ọlọ́run wo oṣù kan
mo pa gbogbo rẹ̀ rẹ́. Nínú àwọn tó jẹ́ significance ẹ̀ ó ní pé Ọlọ́run ló ṣe lófin, Ànábì Muhammad náà sí kí ni Ànábì náà wá ṣe ní Ànábì náà wá fọwọ́ sí. Bọ̀ àwọn àǹfààní tá a wá rí nínú ẹ̀, nínú àwọn àǹfààní tó wà ń bẹ̀ ó ní pé ó máa ń fún wa láǹfààní, it allows us to have fear of Allah. Ó máa ń jẹ́ ká ní ìpayà Ọlọ́run. Ẹ̀ tí ẹ̀ kọ́kọ́ bẹ̀rù Ọlọ́run náà ní tàlá kọ̀ọ̀kan la'allakum tattaqun. Ẹlẹ́ẹ̀kejì ó máa ń fún wa ní àǹfààní àti ó máa ń fún wa ní tẹ́ńpẹ̀ ní self control or self discipline. Èyí ó lè fúnra rẹ̀ lọ́kùnrin ń jánu, wọn ò ní mú ọ sí bọ́ǹsì sí náà ọtí mọ̀ kóṣù kan ọ̀ lè dánwò mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àǹfààní tí Ọlọ́run ní kí ó wà ń bẹ̀ àti ọ̀nà tá kì í ṣe nǹkan tá à ń ṣe pẹ̀lú ìfẹ́nu. Ọlọ́run fúnra ló fi àǹfààní yẹn kalẹ̀. Alhamdulilayi Rabbil Alamin. Ẹ ṣeun, àdúgbò púpọ̀. In fact, níwọ̀n ìbá ìṣẹ́jú tí ẹ ti fi ṣàlàyé pàtàkì àwẹ̀ nínú ẹ̀mí, mo gbádùn yín lọ́pọ̀lọpọ̀. Léyìí tó túbọ̀ sí wípé àwẹ̀ gbígbà kì í ṣe nípa ká sá fún oúnjẹ jíjẹ nìkan. Alhamdulilayi. Ó dáa, ètò wá sí àwẹ̀ náà ni olólùfẹ́ wa tẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín níkànnì Jígí Alára. Ní báyìí ẹ jẹ́ kí a kàn sókè lọ́hùn káwọn tó ní fún wa ń bẹ̀. Ẹ má gbàgbé tẹ́ bá ní ìbéèrè tí ẹ fẹ́ bi wá, ẹ máa tẹ̀ ẹ́ sí abẹ́ comment section. Ẹ má gbàgbé, ẹ máa share program, ẹ máa like ẹ bò ó máa lọ bẹ́ẹ̀. Ẹ kú kalẹ̀. Ẹ ṣeun, akínyìnbẹ káàbọ̀ padà. Ètò wá sí àwẹ̀ òun náà ni ó ń dé sí ojúmọ́ móhùnmáwòrán yín. Ẹ ṣeun Aláàjì, ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun ni àwẹ̀ gbígbà tí ó kó wa níjàánu pẹ̀lú. Ẹ sọ̀rọ̀ nípa ṣíṣẹ́raró, nípa obìnrin àti àwọn nǹkan kọ̀ọ̀kan. Ìbéèrè mi wá ni pé ǹjẹ́ àwẹ̀ gbígbà ṣé ó máa ń gba ìwà burúkú pátápátá lọ́wọ́ èèyàn àti pé ọ̀nà wo gan ni ó fi lè gbà á pátápátá lọ́wọ́ wa? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nínú àwọn nǹkan tí sẹ́rí àwẹ̀ kì í sáwẹ̀ ká fi para wa nìkan náà ní ti ń bẹ pé ẹ má jẹun ẹ má sùn nìkan kọ́. Ojú ń bẹ nínú àwọn tá a fi gbàwẹ̀, náà ń pè ní fasting of eye. Ojú gbàwẹ̀, tó a bá ti ń gbàwẹ̀ yẹn àìmọye ìrìn téèyàn mọ táwọn èèyàn máa ń rìn tó bá ti jẹ́ ìrìn tí ò yẹ kó ranjú mọ́ tàbí kó tẹjú mọ́ jù fún rẹ̀ ó mọ̀ kó kọ́ṣànà rẹ̀ mọ́wọ́ òkú nínú àwẹ̀. Bá a ti wo tẹlifíṣàn yẹn àìmọye nǹkan míì tí ò yẹ ká bá wọn wò ń bẹ̀, kó ojú níjàánu. Ẹlẹ́ẹ̀kejì fasting of tongue, àwọn fúnra rẹ̀ ìyẹn máa ń jẹ́ kó gbàwẹ̀. Kọ́ tiẹ̀ ní nǹkan míì tí ò dáa tó fẹ́ sọ sí yẹn gan, gbólóhùn nǹkan bẹ táwọn àwọn aláwẹ̀ máa ń sọ pé tó bá bú tó ṣépè tó tiẹ̀ tọ́jà rẹ̀ yóò ní ilé sọ ẹ̀ èmi ń gbàwẹ̀ yẹn gbọ́dọ̀ sọrú nǹkan báyìí jáde lẹ́nu. Ó kọ àwọn rẹ̀ níjàánu. Bákan náà nínú àwọn tá a kó níjàánu ni fasting of heart, a kó ọkàn wa níjàánu, a kó abẹ́ níjàánu. Gbogbo nǹkan yẹn pátá iná ni àwẹ̀ ń kó papọ̀. Tó bá ti gbàwẹ̀ gbogbo nǹkan pátá tó jẹ́ ojú etí ni ọ̀ní gbogbo mọ́, ọwọ́ rẹ̀ ò gbọ́dọ̀ lọ sí tí ò dáa, ẹsẹ̀ kò gbọ́dọ̀ rìn lọ bí kíbi mọ́, abẹ́ ń ló tiẹ̀ burú jù, ó gbọ́dọ̀ kóra yín níjàánu bẹ́ẹ̀. Tó bá ti lè kóra níjàánu gbogbo nǹkan yìí a jẹ́ pé àwẹ̀ rẹ̀ padà yóò di àtẹ́wọ́gbà níwájú Ọlọ́run, kò ní jẹ́ àwẹ̀ àgbàdànù lásán. So ọkàn rẹ̀ ní wàá sí kíni, ọkàn wa ló ga jù. Tó bá ti lè kó ọkàn rẹ̀ níjàánu bárúkà ẹ̀ tó sì kókó jù ní. Ó dà gẹ́gẹ́ bí ipa rere tí àwẹ̀ gbígbà ń kó ní àṣírídájú pé a kóra wa níjàánu àti pé fífọ ọkàn wa mọ́ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tí ò bójúmu. Báwo la ṣe lè rí dájú pé àwọn ẹ̀kọ́ yìí ó mọ́ wa lára bí ẹ̀yìn àwẹ̀ tí a ó sì mọ emulate àwọn ohun tẹ́ ẹ ti ṣàlàyé? Àwa náà ni ọwọ́ wa náà ló wà, kọ́lọ́run kó kọ́ àwọn ṣe. Ọba tó fún wa lóṣù kan yẹn ó train wa ni, it's a matter of training. Bí ìgbà tí yẹn bá lọ fún course ni, tẹ́ bá wá lọ sí nǹkan lódìdí oṣù kan, onímọ̀ kàmílà ìwòrú mọ́kà táwọn lọ yẹn tẹ́lómi bá lọ mọ́kà tẹ́ ló bóyá 45 days ní nìkan days tá ń lo mẹ́ta fi dé láàrin bí ọ̀sẹ̀ kan ẹ̀rí pé kí ní ọmọ ṣiṣẹ́ lára èèyàn nígbà tí ó wà di bí ọ̀sẹ̀ méjì bí mẹ́ta nísìn àwọn èèyàn tó ti bọ́ sí environment wa yìí òun gangan inú fi ṣe pé nígbà míì téèyàn bá ń gbà àwọn environment kan tó yẹ pé ní environment yẹn ti fẹ́ sọ dìdàkudà àwọn máa ń gbà yẹn níyànjú pé kú lọ sí environment yẹn kó lọ sí environment tó yẹ pé ní dáadáa pọ̀ mẹ́ ju àìdáa lọ. Nàìjíríà yìí environment yẹn torí pé kì í ṣe ẹlẹ́sìn kan ẹ̀sìn wa pọ̀ dẹ́hùn òfin tó kàkú gbé dání lórí ẹ̀sìn yẹn ó pọ̀ bẹ́yìn balẹ̀ gbé ẹ wo lórí ọ̀rọ̀ èyí tó jẹ́ lẹ́gà kankan tí wọ́n sọ̀rọ̀ bá nìsín tó jẹ́ sẹ̀rí àtọ̀dọ̀ tí wọ́n ń bí ẹ wo wàhálà tí ń ṣẹlẹ̀ lórí rẹ̀
so àwọn ò ní fẹ́ àwọn ò gbé tiwa kalẹ̀ ẹlòmíì ò ní yọ kàńtà rẹ̀ ẹlòmíì ò sì kàńtà rẹ̀ whereas n tó à ń focus kan lọ́nà lórí ẹ̀sẹ̀ kan yẹn ló yẹ kájọ panupọ̀ lé ẹjọ́ ẹjá panupọ̀ òfin mùsùlùmí lórí ṣìnà òfin àwọn ẹ̀tẹ́ jẹ́ kírísítàn lórí ṣìnà ó yá ẹjá jọ púpọ̀ kí ni òun àwọn ó yẹ ẹjá wá panupọ̀ sórí pé n tá mọ̀ gbé kalẹ̀ ní àjọ máa jà sí ìyẹn ni ò jẹ́ ká rí ní ẹ̀yẹn jú Nàìjíríà tẹ́yìn bá ní ẹnìkan ò ṣe dáa bóyá ó ṣe ṣìnà nínú àwọn tá a jẹ́ mùsùlùmí ó yá wọn lẹ́nu tó bá ṣe ṣìnà o tó sì mọ̀ọ́mọ̀ ṣe o tó sì jẹ́wọ́ tá a sì rí pé lóòótọ́ ló ṣe so wọ́n ní ká jù lóko pa àwọn tó jẹ́ lẹ́sìn mi sọ pé ẹ máa bọ̀ wá lọ́dọ̀ tiwa gbogbo orú nǹkan báyẹn ò jẹ́ ká rí gbogbo nǹkan yẹn gbé kalẹ̀ ní wọ́n á ń jẹ́ kí ìbàjẹ́ pọ̀ sí i oríṣiríṣi tá à ń gbọ́ wọ́n pa ẹni lọ́tún wọ́n pa ẹni lọ́sì tó wá sẹ́yìn tó wọ́n fi irú tẹ́síyàtò nọ́ọ̀sì purification of soul tí wọ́n wí àtòsù kan ó kọ́ wa yìí tó wá pé ní ẹ̀ bá ń rí ìlò lọ́bẹ̀ sọ yẹ kéèyàn dárú ẹ̀ wò wọ́n bá pa ẹran ẹ̀rù ó bà ọ́ káwọn èèyàn tó lè máa mú kíní odidi olóńgbò wọn ò jù sínú agbada gbóná lẹ́ẹ̀kan náà tó sì kéèpé rọ kéèyàn tó mú adìẹ ó tó di pé yóò máa tú lára à ń sẹ́ ń sọ̀rọ̀ àwọn tí ń pààyàn ní ìgbé àṣà àyàfà kan ó ní à ń wòkè ibo ló ti bẹ̀rẹ̀ tẹ́ mọ̀ ibi ẹ̀yẹ́ bá ti mú adìẹ tí máa ń tú láàyè ẹ sì tú láàyè tán ẹ fi lẹ́lẹ̀ ẹ ní kó mọ kí ni kára máa ní torí pé ẹ fẹ́ discipline ẹnìkan kò ààrẹ mi fọ̀ máa ń bẹ̀ yẹn gbogbo tí ń dára la lẹ́nu ṣùgbọ́n tọ́nà bá ní ká lè apply training oṣù kan yẹn gbogbo ayé ò sì dá gbogbo ayé ò sì dá. Wàhálà sẹ́lẹ̀m tó rán tó lẹ́wà bọ̀rọ̀kà tó alhamdulillahi rabbil alamin tó wà sí àwẹ̀ náà lẹ́tí gbọ́ látàárọ̀ látẹnu Alhaji wa Sheikh Kamaldeen Ahmad Tijani tí wọ́n jẹ́ naibul imam Gaji Central Mosque nílùú Òṣogbo ọwọ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí a jọ ṣe tí ó fi dùn tí gbogbo fi kàn sí lọ́jọ́ tòní mo nígbàgbọ́ pé gbogbo tí Alhaji wa ti sọ látàárọ̀ gbogbo ẹ̀ láti dì mú mo dẹ̀ nígbàgbọ́ pé oṣù àwẹ̀ta ìwánú ẹ̀yẹ á parí ẹ̀ pẹ̀lú ìdùnnú àti ayọ̀ mo dẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run ọba àlékè ọlá yóò ṣe àforíjì gbogbo àṣìṣe wa lágbára Ọlọ́run ọba ó dáná àwọn lọ lónìí tó bá ní ìbéèrè kan tẹ́ fẹ́ bi wá léèrè lórí àkòrí tá a gbéyẹ̀wò lónìí ẹ lè pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀ rí lójúmọ́ máwòrán yín tàbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí ibi comment section lábẹ́ ohun tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ ó pàtàkì lọ́wọ́ aláṣà tó dá iléeṣẹ́ Jígí Alára àti gbogbo àwọn tá a jọ ṣètò lọ́jọ́ tòní tó fi dùn tí gbogbo fi kàn sí Selimat Ọmọwùnmí ayaba mi bó ṣe lórúkọ tí mi jẹ́ ǹjẹ́ kí n tó máa lọ lórí ètò ǹjẹ́ ẹ bá kí gbogbo àwọn olólùfẹ́ wa kẹ́sì bá wa ṣàdúrà lórí Ramadan tí àwọn náà yẹ. gbogbo àwọn tí Ọlọ́run fi sí ìdí ètò yìí pàápàá jùlọ iléeṣẹ́ tí wọ́n ṣe agbátẹ̀yìn Jígí Alára gba iléeṣẹ́ Jígí Alára Ọlọ́run ò ní jẹ́ kí àlùbá Ọlọ́run ò ní jó bá wọn àsárà ò ní bá wọn wọ́n máa tẹ̀síwájú iléeṣẹ́ yẹn ò ní ṣubú iléeṣẹ́ tó bá ti ń gbé tó ń gbérú orúkọ Ọlọ́run tí ń gbé ọ̀rọ̀ Ọlọ́run báyìí jáde síta dandan ni kó máa tẹ̀síwájú ìmọ́lẹ̀ ní tàn yẹn Ọlọ́run ò ní paná mọ́lẹ̀ tí wọ́n náà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ létò rẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kẹ́yìn náà ṣubú ẹ̀ máa tẹ̀síwájú ẹ̀ ní dèrò ẹ̀yìn láíláí láhùlà aláàkúwọ́tá ìlànà àmín. ẹ ṣe pé ṣe wá gbọ́ wa lọ́jọ́ tòní ẹ tún máa darapọ̀ mọ́ àwọn ojúgbà wa lọ́la lágbára Ọlọ́run ọba ẹ̀jẹ̀ títí ọ̀la ọ̀hún salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salam wa rahmatulahi wa barakatuh.